pípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀wò ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́ bó tẹ́ ìgbà kọ́rẹ́ tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní wọn kẹ́lẹ́ wa subscribe orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹ́lẹ́ wa àti ẹ̀rọṣẹ́ bẹ́ẹ̀ kẹ́lẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọka wọ́n gbàgbé láti share láti like láti fi kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ bí a bá ṣe máa wọ̀ tó wá fún lónìí pinnu tá a tún mú wá fún yín ẹ̀rí pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tó wọn tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told lónìí kí làwọn tá a mú wá fún yín ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní mò ń bọ̀ mi ò tí ì dé. Attacking the bandits will be a mistake. Negotiate with them instead. The causes of all this chaos is because they are not included in the budget. So USA attacking them will cause more chaos in the country. Right? The best solution is negotiation with them, and they should be included in the budget. And with news, only negotiation can solve these issues. Give them whatever they want for peace to reign. Baba Agodegba, tẹ́gbẹ́ wá ní Ìbàdàn, ẹ̀yin náà lábí lérè o, are we safe? Ṣé ṣúọ̀ pé káfọkànbalẹ̀, ká lọ sùn káfọwọ́ sí pílò? Ẹ̀yin ẹ̀yin máa tó orúkọ gbogbo wọn dáhùn. Gbogbo ẹni tó lọ sí ibi tí wọ́n gbé Agodegba yẹn wá ní Ìbàdàn, ẹ máa tó orúkọ wọn dáhùn. Wọ́n láàyè mi wà ní wọ́n lé. Tí wọ́n bá ní ọ̀nà pa gbogbo eléyìí tí wọ́n kà yìí, ṣé wọ́n ní ẹ̀yin lẹ̀ jáde ẹ̀ ń bọ́ àwọn àgbàlagbà lẹ́sọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ń jà fẹ́ sìn. Ẹnìkan kúrò ní ìtàfin jọ́tẹ̀ bá fẹ́ jà fún ìjà. Ẹnì gbogbo jọ́tẹ̀ tí ń jà fún ìjà ẹ̀ sọ ilé tẹ́ kó bọ́ ní Islam. Mélòó lára yín tẹ̀sí aṣọra yín ti wèrè kalẹ̀. Ẹ tún wá ń gbé Agodegba wọlé. Ẹ̀mí ẹni tó bá bọ́nu gbogbo wa òun yín lákàntì ẹ̀ sí. Kíjọba ó gbọ́ kí gbogbo ayé ó gbọ́. Ẹ bá mi máa táìpù orúkọ wọn sórí gbogbo íńtánẹ́ẹ̀tì. Mo ní rẹ́kọ̀dù àwọn kan lọ́wọ́ ọmọ yẹn owó ti rẹ́ gbà nígbà mo ń bẹ níjọba. Wọ́n máa fi káná mọ̀ sóko. Ẹ wá búra bẹ́ẹ̀ bá gba mọ́tò tẹ́ ìgbálẹ̀ lọ́wọ́ ìjọba tẹ́lẹ̀ nìkan kan gbọdọ̀ dìbò fún. Ẹ jáde wá sí pé wá búra. Ẹ̀yin ọba ayédè yìí bẹ́ẹ̀ bá ń pera yín lórí state èmi wà lọ́dà yín. Wọ́n máa mọ̀ pọ̀ ní mí nítorí ọ̀dẹ̀ ṣe fún mi nínú ayé táyé gbọ́ mi yé kì í sẹ́gbẹ̀rún tẹ́yìn ẹ̀yin wèrè tẹ́ búra yín jọ. Ẹ̀yin náà lọ lẹ́jẹ́ àpò pẹ̀lú wọn kán lè bá lè wa kó láyé kán lè bá sọ wáyọ̀ tara wa. Ẹ̀yin tẹ́ gbé Baba Agodegba tẹ́ gbé wáyé Ìbàdàn ẹ̀yin náà lábí lérè o are we safe? Ṣé ṣúọ̀ pé káfọkànbalẹ̀ ká lọ sùn káfọwọ́ sí pílò? Ẹni ó jí pàǹdà kọ̀ parọ́ o ẹni ó fapáya ẹni abápá lọ́wọ́ ẹ̀ òun ló fapáya o ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ẹ̀rí ti dé evidence tí ò rújú kí ló jọba yẹn pọ̀ ibo lẹ ti jọ yìí bẹ́ẹ̀ yọ̀ọ́ bá jẹ́ ni tí wọ́n ti jọ ní connection tipẹ́tipẹ́ o kò easy láti gbé èèyàn láti north wá south west láì jẹ́ pé connection kan ti wà láàrin wọn. àti pé irú èèyàn bí ìgbìnrin bọ́mọ líle bá dé ìlú kan ọ̀dọ̀ àwọn ọmọ líle ẹgbẹ́ ẹ̀ ní ọ̀wọ̀ sí bẹ́ẹ̀ ni eré bá wọ̀ ìlú kan ọ̀dọ̀ àwọn ẹni ẹgbẹ́ ẹ̀ ní ọ̀wọ̀ sí. Ṣé káfọkànbalẹ̀ are you assuring us of our safety? Kí ló fà tí mo fi rẹ̀ Al-Qur'an kan sọ wípé ẹni tí wọ́n bá ṣàbòsí fún Ọlọ́run ò dínà rẹ̀ láìwo ṣàṣẹ ṣé gbogbo ilẹ̀ Yorùbá ṣe kí ló jẹ́ àwí bẹ́ẹ̀ ẹ lọ́gùn tán ilẹ̀ Yorùbá àbá wà ní Yorùbá country lọ́wọ́lọ́wọ́ báyìí àbájí wà Nàìjíríà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹ̀sẹ̀ bójú tí wọ́n fi da Old Ọ̀yọ́ empire rú káyọ̀ wọn yọjú láti da Old Ọ̀yọ́ empire rú báyìí àbá wà ní Yorùbá country tẹ̀sẹ̀ sẹ́ńjà fún sí àwọn country tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n maintain empire wọn tó ń kọ rẹ̀ dé ní lára rẹ̀ ní Mali empire ó ti lọ Mali country lọ́wọ́ àlẹ́ àtàwọn country bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà yẹn dàrú ẹ̀sìn ní àfi bójú o wọ́n mọ̀ pé mùsùlùmí bẹ ní Old Ọ̀yọ́ empire wọ́n tẹ̀ wọ́ bẹ̀ wọ́n da Old Ọ̀yọ́ empire wọ́n fún ọ̀nà Yorùbá ká forever lẹ́nu wa fi kò dé ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ̀sìn bójú wọ́n wọlé lẹ́bí fi máa ń sọ wípé ẹni tí ó bá sọ pé wọ́n sí ẹ̀sìn you must try to know the certain part of political religion politics there is a difference within religion and politics of religion ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti òṣèlú ẹ̀sìn òṣèlú àti kówó sápò mẹ́ àwọn tí wọ́n ṣe báńkì ti ṣe torí Ọlọ́run fi ṣe wọ́n ṣe torí Ọlọ́run torí kó kájú kó lè kó dọ́là pamọ́ ni kò sẹ́ni tí ń bá wọn ṣe tí ń ṣe lọ forever wọ́n ṣe fúngbà díẹ̀ wọ́n á fi ẹ̀ máàsì wẹ̀ wọ́n á kówó jọ àwọn náà dẹ̀ lọ establish sí bomi ṣe káwọ́ jìnnà lókun tá lọ sọ fún sẹ́rọ̀kù rẹ̀ tẹ́ fi gbà kó ti kù ó possible kó jẹ́ pé táìmù tiẹ̀ ti expire wọ́n lè change ẹ̀kọ́ bá tiẹ̀ lọ bomi kó tó máa lọ báyìí nígbà tẹ́lẹ̀ kó dẹ̀ ní tọ́jú fingerprint ẹ̀ lọ́wọ́ ó possible kó jẹ́ pé orúkọ tí wọ́n mọ̀ yẹn kọ́ lórúkọ ẹ̀ ìwé ló ń ṣẹlẹ̀ pọ̀ yìí àwọn kan bẹ lókè wọ́n ń tàbọn wọ́n tún wọlé Ìbàdàn àwọn kan bẹ nílẹ̀ wọ́n ń tàbọn àwọn kan bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bẹ̀ lé láyé wá ìbò ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi kálí rojú sádì ní Olúwa. àmì o kálí rojú sádì ní Olúwa mi kálí rojú sádì ní Olúwa mi o kálí rojú sádì ní Olúwa mi
kálẹ̀ ojú sàdínì ẹ̀yin tẹ́tí olúwa pé ni. ẹ bá mi share 20 times ọlọ́run ó share orí kan yìí ẹ Àmín. like ẹ bá mi comment ẹ bá mi follow page yìí ọlọ́run ó follow yín lórí Àmín. ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá nìkan ni mo mọ̀ tó gbàgbọ́ yín pé tí ìran òun bá lè parẹ́ kó parẹ́ tí ìlú òun bá lè parẹ́ kó parẹ́ ẹ̀sìn tó ń gbé wùyọ̀ gbọdọ̀ parẹ́ ànábì gbọ́n jù níbà ànábì òṣèlú ẹ̀ ní àwọn ìfàtí nígbà tí ànábì wọ̀ ní Mákà tí wọ́n lọ confront ẹ̀ ní pé ìrìn ànábì etí sáàdù ṣé ìwọ ló gbé sáàdù àtàwọn ọmọ ogun dìde kó wá pa ìran rẹ rẹ́ ẹ bá mi tẹ like and love wọ́n ní ṣé ìwọ ló gbé sáàdù dìde kó wá pa ìran rẹ rẹ́ kó wá da ìjà àwọn ọmọ ìyá rẹ sílẹ̀ ẹni tó lọ líìdì wọn pàdé ànábì ìjọ náà kò béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìlú ẹ̀ ló béèrè ọ̀rọ̀ rẹ̀ ló béèrè sí wọn ló ní nítorí ẹ̀sìn rẹ ló ní kó wá pàlú rẹ ìwọ ló ní kí sáàdù ọmọ sọ pé yawma mali àmà ọjọ́ òní ọjọ́ tẹ́jẹ́ àwọn ọ̀tá rẹ ọmọ sẹ́gbẹ̀ẹ́ ńlá táàdọ̀ ká rẹ ìbá wàtá àjọ tọmọ ẹgbẹ́ ìbá wàtá àjọ rẹ sábà lọ fẹ́ parun ànábì ní kájá sáàdù ìrọ̀ ní sáàdù pàmì òbí bẹ́ẹ̀ yawma al-marhama ọjọ́ òní ọjọ́ tí ma sànù gbogbo ẹ̀yìn náà mi. sallallahu alayhi wa sallam. mọ̀tàkàlà dára àbí Sufyan fọwọ́ amínú ọ̀tá mi tó lè jù lónìí Abu Sufyan ni àmọ́ kan náà àwọn olórí gbogbo ọ̀tá mi tó bá sáwọlé ẹ̀ lọ mi ò tó bẹ́ẹ̀ kí n fọwọ́ kan náà kẹfẹ́ yìí Abu Sufyan gbà náà kí ló dé tàbí ọ̀nà ọ̀mọ́gàjì ìlú ẹ̀ kí ló dé tó ọ̀nà ọ̀bà ìlú ẹ̀ kí ló dé tàbí ọ̀nà ìlú ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ kí ní sẹ́yìn tẹ̀sẹ̀ bí wèrè tẹ wá bí nífu pé bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹsì ọlọ́mọ sáà lọ bàjẹ́ ẹ ṣì èrè ni ẹ fẹ́ mẹ́sìn tàbí lọ sallallahu alayhi wa bí sallam. Saudi bá sẹ́sìn bẹ́ẹ̀ ṣe wí ní Saudi Arabia ò ní bẹ́ẹ̀ dì ní gbogbo àwọn neighboring countries tí Saudi Arabia bá jagun tí ẹ tẹ lọ́rọ́ bá wa tí ẹ sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ jáde ni ọ̀rọ̀ ẹ má ba ìlú mi jẹ́ ni Saudi gbé jáde ó gbé jáde ó finish wọn níbo ní pápá wọn fẹ́ ká ìránu ó gbé Amẹ́ríkà mọ́ra má ba lọ́júmọ́ ìránu ọmọ bàbí lásìkò sí ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀fà ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú ni ó gbọ́dọ̀ wá tọ́ni nínú ìyìnbọn Allah ó jẹ́ ẹni tí ò fẹ́ràn ìwé Allah ó jẹ́ ẹni tí ò fẹ́ràn rẹ̀ ẹni tí ò fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá da ogun lẹ̀ nínú ìbá bàjẹ́ sẹ́ni òkè Saudi Arabia ọgbà ìlà yìí níbo sẹ́ni òkè àwọn north ni wọ́n gbà pé mùsùlùmí gidi nìyí mélòó yín ló lè kírun fún wọn tí wọ́n tó lẹ́yẹ mélòó yín ni wọ́n gbà pé lè kó àwọn oníke mélòó yín ni wọ́n gbà pé ní imani mélòó yín ni wọ́n gbà pé mùsùlùmí gidi Allah. ẹ̀yin wá dúró lórí pé bí wọn yín bá lè bàjẹ́ ọ̀bàjẹ́ ẹ wá gbé àwọn agbódeka ẹ ń gbé wọn wọlé ẹ wá ní àwọn pariwo nílẹ̀ Yorùbá tí wọ́n ti pariwo láì mẹ́yẹ ìgbà pé ẹ lọ gbogbo gbòòrò lẹ Yorùbá gbogbo ẹni tí ń ṣe ọ̀kadà nígboro náà ṣe Yorùbá 90% wọn náà ti yẹn ti wá àwọn náà ti sì máa trust ara wọn tẹ́ bá fẹ́ lọ àkọ́tù gbogbo àdúgbò ni wọ́n mọ̀ gbogbo lẹ́yìn ńlá ni wọ́n mọ̀ wọ́n mọ̀ gbọ́n kálukú wọn ni wọ́n mọ̀ gbọ́n kálukú jáde kódà estate tí wọn ò ní access sí wọ́n mọ̀ ẹni tí ń gbé estate àwọn tí wọ́n kọ̀ kadà tẹ̀lé yẹn wọ́n wá sí Yorùbá náà kadà ni wọ́n nítorí ogun bá wáyé bẹ́ẹ̀ bá dé sápò nígboro bẹ́ẹ̀ bá dẹ́yìn ẹ bá wọn Fúlàní tí wọ́n ti ta kéde ìmọ̀ ìlú wọn bẹ́ẹ̀ ìbò lókùn tí wọn Yorùbá ọgbà ìgboro dẹ́kun lẹ́ control ni àwọn Ìgbò ti ra gbogbo ìgboro tán ibẹ̀ lẹ́yìn tí wọ́n gbà mọ́ pé no báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹsì ọlọ́run máa bàjẹ́ ọ̀sẹ̀sì ọlọ́run ní space ni ṣé ń sọ fún ẹgbẹ́ wọn yòó yìí sí láti kí space ni àbí wọn àwọn aláìní làákà ìwò ni ẹ jẹ́ sẹ́ gbogbo ẹni torí nǹkan kan ju torí owó lọ wọn láì la ọ̀ká náà lè ká níbi ìmọ̀ lónìí máa ń jà sátì. lalakabu bikalibi dini jilala lalakabu bikalibi dini jilala. bẹ́ẹ̀ bá rí dọ́là lára ajá. lẹ́bàá ní kalibi mẹ́lùn máa nàgà bẹ́ẹ̀ bá rí dọ́là lára ẹlẹ́dẹ̀ bó ṣe ya ẹran abìwọ̀ tó yẹn ìṣẹ̀lẹ̀ àmà pè ní ẹlẹ́dẹ̀ àdínì. sẹ́ni gbogbo àwọn tí wọ́n ká yọmúlẹ̀ bá rìn ẹgbẹ́ wọlé yẹn rí àwọn tí wọ́n kírun mọ́sálásí ẹ̀ka fara wọn ẹ̀sọ́ wọn ti kèfèrí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀jẹ̀ ọmọ ìyẹn tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity ẹ̀láwọn gẹ́gẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ rí àwọn oní traditionalist ẹ̀ lọ bá àwọn míì ṣe láwọn tó jẹ́ pé ní ogun bá dé wọ́n identify yẹn bẹ́ẹ̀ kì í sára nù èmi orúkọ wọlé fún mi tán ìwọ̀n kí ló ti lára mi gbogbo jọ́kẹ́ tí ń títẹ̀ mọ́ mi ò bá lè mú lọ kí alhamdulilayi kì í sọgbọ́n mi tá a bá tètè pariwo bá ìran Yorùbá ogun ti débòde wọ́n ti gbàlejò ọ̀rọ̀ àti gbàlejò ọ̀rọ̀ lẹ̀ Yorùbá ẹ tètè àwọn tí wọ́n gbé àlejò yìí wá ẹ tètè mú wọn ẹ má tó orúkọ wọn jáàm tó bá di pé wọ́n kidnap èèyàn nígboro ẹ tètè mọ̀ wọn ẹ̀sìn tí ẹ gbé dání ó yàtọ̀ sí Islam tiwa ọ̀tọ̀ ní Islam tiwa ọ̀tọ̀ ní Islam tiwa babaláwo náà ṣe ìwọ lọ dání ọlọ́ọ̀dà kàtó wà ní ọ̀gbàdúrà wa tẹ́ ń gbé ní kẹfẹ́ ní ṣé gbogbo wa ní ọ̀nà lọ́wọ́ wa ní ọmọ ẹ̀rọ. lẹ́bàá ní kalibi mẹ́lùn jẹ́ ọba aláforíjì sí. máa nàgà sátì. ẹ dákẹ́ kí lè tún àforíjì ọ̀nà. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ní ṣe rí yìí lọ́gbọ́n bá lọ́wọ́ yìí kò ní sẹ́kù ẹ̀yọ nìkan láyé. lọ́wọ́ yóò akíndùn lọ́wọ́ náà sàbí lónìí mẹ́lẹ́nu máa tara kàlẹ́ yà mí dábàá ọlọ́run tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe burú tó lè wọn náà burú ni kò ní sẹ́kù ẹ̀yọ nìkan láyé torí kò sí èèyàn ẹ̀yọ kan láyé. ta ni níbo lẹ́sìn bẹ́sẹ̀ ta lọ́kọ yín lẹ́sìn kí ló jà á tètè pariwo àwa kan bẹ́ẹ̀ tẹ́ ti máàkì ló jẹ́ kí n náà bí léèrè yàtọ̀ fún ti gbogbo ọ̀ràn Yorùbá tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn sí àwa tá à ń ṣe wá sí ẹjẹ́ àjọ máa gbé lálàáfíà sáṣẹ́ẹ̀fù sí báyà bá ń bára wa jà bí ká kúkọ́ lọ́dọ̀ tí yín kọ́ kò sábúrú tẹ̀ tí òòrùn mi tán wà láyọ̀ ọ̀dọ̀ nínú mi lè ka ya burú mo fẹ́ gbà nǹkan dáadáa kan lọ́dọ̀ ẹ̀rọ ọlọ́run kan lábújá ẹ̀rọ náà yẹn àwọn kan bá mi níbẹ̀ mo kó bẹ̀ tẹ́lẹ̀ nìyẹn sọ fún mi bí abẹ́tí nǹkan Islam ní kìíní àwọn èèyàn yín dẹ̀ ṣe mùsùlùmí wọ́n dẹ̀ ṣe mùsùlùmí wọ́n á ní kó bí àwọn Yorùbá ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ mùsùlùmí kó bí àwọn míì léèrè tí wọ́n ṣe wú àwọn yẹn ó ní wọ́n bá yín jẹ́gẹ́ o kódà wọ́n ti gbá kínní yẹn fún ẹlòmíì àwọn ọmọ òfin ní tọ́jà àti ìjẹba kí ló dé àwa tí a dá ṣe wá sí ẹjẹ́ àjọ gbé lálàáfíà ṣàṣe
lọ́wọ́ yín sí àwọn ọmọ wa sẹ́ẹ̀fù sí ẹ̀ràn wa sẹ́ẹ̀fù lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ gbé wọ̀lú yìí o kí ló jẹ́ wí bẹ́ẹ̀ àwọn tẹ́ lọ́jọ́ yìí pẹ̀lú wọn ìgbàgbọ́ wọn ni pé anybody tí ò bá ṣe àkídà irú methodology báwọn ṣe ń worship ideology táwọn gbé wá anybody tí ò bá ṣe àrẹ wọn ní kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣe gbogbo àwọn tí wọ́n ti kú kí ànábì ò tó dé ayé ti ń bẹ over 5 billion kánábì tó dé gbogbo àsìkò fítírà tí wọ́n sá nábì láyé ṣé gbogbo wọn yẹn náà inú náà ni gbogbo wọn lọ lásìkò fítírà tí wọ́n rà nábì kankan jíṣẹ́ fún wọn kí ni ìtumọ̀ aláàánú tó lọ́wọ́ jẹ́ ntí wọ́n ajẹ́ ká pariwo bẹ́ẹ̀ president ti wà o láfi gbọ́dọ̀ fi ẹ̀mí wa kọ́ yín lọ́rùn ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn tá a fẹ́ gbà ilẹ̀ the block bí a máa rí gbà bí wọ́n àgbàdo nígbà tí wọ́n gbé nǹkan yẹn wúlò fún wa láyé ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn lẹ́bi block bóòlù ẹ̀sìn ní block ẹ̀mí wa bóòlù ẹ̀mí wa ọ̀sìn ní bọ́ gbogbo àgbàtà wa àlàáfíà bóòlù ẹ̀mí wa ọ̀sìn ní bọ́ àwọn èèyàn yìí smart débi pé wọ́n wọlé sí àwọn traditionalist lára traditionalist ó sì dọ̀tá yín lójú ẹsẹ̀ tọwọ́tọwọ́ tọ̀gùntọ̀gùn tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ wọ́n bá wọlé sẹ́lẹ̀sì christianity mi lára yóò gbàgbé gbogbo tẹ̀ tí lọ sí ní dáadáa tí wọ́n bá wá ní kí ló dé tí ń balẹ̀ rù tó fi sọ wípé sẹ́mi àwọn dé sẹ́mi tèmi dé ẹ̀mí bàbá mi dìrú nǹkan sóde lọ́wọ́ yín ọ̀gá wa ni gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ sẹ́mi wá dé lọ́wọ́ yín tẹ́ bá ní kí ló dé tí ń ṣe bẹ́ẹ̀ ní May 2025 táwa bẹ́ẹ̀ ní Katsina àfa kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní Mustapha Aliyu onguwa lóko rẹ̀ irú wá sí táwa ṣe yìí lòun náà ṣe ó ń ṣe wá sí ẹ má bà kírísítẹ́nì jà ẹ má bẹ̀rẹ̀ bọ́jà wá sí lòun náà ṣe nù ẹ tẹ̀lé tí Kùránì yín wí wá sí tí ń kú wá ṣe nù wọ́n kidnap ẹ̀ lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ṣe fídíò bí wọ́n ṣe dúnbú ẹ̀ wọ́n dúnbú ẹ̀ bí ẹran ni wọ́n tó bá dúnbú ẹ̀ àti pàkọ́lẹ́ ti dúnbú ẹ̀ àwọn èèyàn yìí ni ẹni ẹgbẹ́ wọ́n bàdàn àwọn èèyàn tí protect ni àwọn ni wọ́n dúnbú onguwa ní Katsina nílé ìta bẹ́ẹ̀ yìí náà ni ẹ wá ní àfọkànbalẹ̀ bóun la ṣe fẹ́ fọkànbalẹ̀ ẹ jẹ́ tó mú mi wá wọ́n tún pè kan ní Imam Maru ní Zamfara wọ́n fi mọ́ fọ́ orí ẹ̀ níbi ọjà kí mọ́sálásí ẹ̀ mọ́ mọ́sálásí náà fi mọ́ fọ́ orí ẹ̀ sí nítorí pé ṣe wá sí ẹ má ṣe bandit ẹ má ṣe Boko Haram kò bófin Ọlọ́run ntànàbí mi kọ́ lélẹ́yìí ẹ má dojúlé kírísítẹ́nì ẹ má dojúlé traditionalist wọ́n fi mọ́ fọ́ orí ẹ̀sẹ̀ mọ́ mọ́sálásí ni ẹ lọ ka record number 3 ní Yobe wọ́n pè kan ní Goni Aizau wọ́n tún kò náà àfààní ìmáàmù ni wá sí ẹja dé lálàáfíà lòun náà ṣe number 4 ní 2021 ìmáàmù kan ní Niger State ìbọn ni wọ́n fi ká ìfún ẹ̀ wọ́n bá níbi títí ń ṣàdúrà lọ́wọ́ wọ́n sì fi mọ́ já ìfún ẹ̀ ní 2024 ní Zamfara ìmáàmù kan wọ́n parí ìgbà tí wọ́n pa ẹran ni wọ́n tún pe ìmáàmù kan ní ìmáàmù Abu Anas wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti parí ilẹ̀ Haúsá àwọn èèyàn yìí wá ní èèyàn tí ẹ wá lẹ́wọ̀ ọmọ bá wa níta àwọn náà sì fi bẹ̀rẹ̀ ní kọ́mọ lébẹ̀ ní gbogbo ẹni tí ò bá wọn ṣe pé kèfèrí lélẹ́yìn ní kankan ní kèfèrí lélẹ́yìn ọmọ kírun lẹ́yìn eléyìí ọmọ kẹwù kọ́mọ kankan ló kẹwù eléyìí ò tiẹ̀ gbẹ́sìn yé eléyìí ọmọ tàwí ní tí wọ́n fi kó wọn lọ́bẹ̀ jẹ́ ní Haúsá nìyẹn wọ́n fi búrẹ́dì kó wọn lórí ọbẹ̀ tọ́wọ́ dàbá mẹ́tò ní àwọn ìwọ̀n ní correct àwọn nílẹ̀ Yorùbá correct bóòlù ẹsẹ̀ nílé wa kó lẹ̀ Yorùbá à níbo mi ta lọ ibi táwa náà bóòlù ẹsẹ̀ ní ránṣẹ́ òjíṣẹ́ ìkúsí wa àfi ẹ̀mí wa lé Ọlọ́run lọ́wọ́ ìsọ́ wa fi lé Ọlọ́run lọ́wọ́ àwa fi lé ìjọba lọ́wọ́ gbogbo eléyìí tàbí ìníjọba gbọ́ ẹ̀yin ẹ̀yẹ má torúkọ gbogbo wọn dáhùn gbogbo ẹni tó lọ síbi tí wọ́n jẹ́ agbódegbẹ̀yẹ wá ní Ìbàdàn ẹ má torúkọ wọn dáhùn wọ́n láàyè mi wá ní wọ́n lé tí wọ́n bá ní ọ̀la pa gbogbo eléyìí tí wọ́n kà yìí ṣé wàá tọ̀rí ẹ̀yin lẹ̀ jáde ẹ̀ ń bú àwọn àgbàlagbà lẹ́sọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ń jà fẹ́ sìn ẹnìkan kúrò yín tààfin lọ́tẹ̀ bá fẹ́ jà fún ìjàmù ẹnì gbogbo lọ́tẹ̀ tí ń jà fún ìjàmù ẹ sọ ilé tẹ́ kó wọ ní Islam bí ẹ bá jà fún ìjàmù mo ní Ghana mosque tí ó fọlọ́ ẹ̀ torí ìjọba ògbó pé káwọn eléyìí wọ́n bá wọn láyé jẹ wọ́n sáré sẹ́tù mo ní rẹ́kọ̀dù àwọn kan lọ́wọ́ ọmọ yẹn owó ti rẹ́gbà nígbà mo ń bẹ níjọba wọ́n máa fi Ghana mosque ẹ wá búra bẹ́ẹ̀ bá gba mọ́tò tẹ́ ìgbàlẹ̀ lọ́wọ́ ìjọba tẹ́lẹ̀ nìkan kan gbọdọ̀ dìbò fún ẹ jáde wá sí pé wá búra ẹ̀yin ọba ayẹyẹ yìí bẹ́ẹ̀ bá ń pera yín lórí state èmi wà lọ́dà yín wọ́n máa mọ̀ pọ̀ ní mí nítorí ọdún ẹ̀sẹ̀ fún mi nínú ayé táyé gbọ́ mi yé kì í sẹ́gbẹ̀rù tẹ̀lé ẹ̀yin wèrè tẹ́ kóra yín jọ ẹ̀yin náà lọ lẹ́ẹ̀kí àpò pẹ̀lú wọn kán lè bá lé wa kó láyé kán lè bá sọ wájọ tara wa làwùká náà lè ká níbi. mẹ́nu lọ́nà jásàtì lọ́kà náà níbi kálíbi mẹ́nu jásàtì lálẹ́ kọ́bù bí kálíbi dìní jìlálà lálẹ́ kọ́bù bí kálíbi dìní jìlálà. èmi kì í ṣe ẹni tẹ̀mọ̀ lérò wípé nítorí nǹkan kan a bá fi nǹkan kan tán a bá fi nǹkan kan báwo bá yọ nínú kéèjì máa ma tó ká fọ́nà ni nítorí náà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gidi àwa ní káwé kọ̀ bo ìjọba àtẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn yòókù ẹ má máa kú gbogbo mùsùlùmí mọ́ àwọn language kan bẹ tó jẹ́ pé nílẹ̀ Lárúbáwá common language ni Christian ilẹ̀ Lárúbáwá tó bá fẹ́ pé Ọlọ́run Allahu ni ó wí tó bá fẹ́ sọ pé Ọlọ́run ṣeun alhamdulilayi ni ó ti di language tiwọn gbólóhùn yẹn lẹ́yìn wá sọ ti gbólóhùn kú bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá wà nínú gbóti ń dàpọ̀ lọ́wọ́ tó bá gbọ́tẹ́ nìkan pariwo Allahu Akbar àtọ́kọ́ àtàdá ló tọ̀wọ́ sọnù ní gbólóhùn tó yẹ ká gbọ́ kí ni wọ́n máa dùn kí ló dé kódà bẹ́ẹ̀ bá lágbára pé kọ́ máa tó gbẹ̀rù ọmọ Ìbàdàn ẹ̀rọ búlọ̀kù ẹ̀wù kẹwọ́n tí ọ̀sẹ̀ rẹ̀ mélòó lára yín tẹ̀sí asọ̀rọ̀ yín ti wèrè kalẹ̀ ẹ̀ tún wá ń gbé agbóde gbà wọlé ẹ̀mí ẹni tó bá bọ́nu gbogbo wa òun yín lákàntì ẹ̀ sí kíjọba ó gbọ́ kí gbogbo ayé ọgbọ́ ẹ bá mi máa táìpù orúkọ wọn sórí gbogbo íńtánẹ́ẹ̀tì mo ti rí yàtọ̀ sẹ́ẹ̀sì tó jáde tó pariwo ẹ̀mí ọ̀la rọ bí ẹ bá ti gba ẹ̀mí ó ti tán nù láfi gbọ́dọ̀ pariwo wọn
ìlú mẹ́ta ni wọ́n pọ̀ sí jù àwọn kan bẹ́ẹ̀ ní alùsùn náà ti ẹ̀jẹ̀ nìyẹn wọ́n láyé ẹ̀rẹ́ kan bá wọn dá síbẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní àwọn alùsùn náà ọ̀rọ̀ ẹ̀kọ́ fún ọ̀dọ́ wọn ẹ̀ lẹ́rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ ibi tí wọ́n pọ̀ sí àwọn kan bẹ́ẹ̀ bá dẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní Ọ̀ṣun state nílùú kan ní tòsí Ọ̀ṣun lọ́sùn state àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní ìlú kan kẹ́ tó dé lọ́rin àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn tó burú pọ̀ sí nísìn ẹ̀yọ̀ kan sì ń sọ òun tọ́ kiri ní ilẹ̀ Haúsá àwọn kan sì ń bẹ́ẹ̀ ní àwọn tí wọ́n jọ ń jẹ orúkọ kan náà tó jẹ́ pé dáadáa ní Súnà làwọn ń lò wọ́n rọ̀ lẹ́bẹ̀ẹ́ wọn ṣe bá ṣe àwọn ẹ̀sùn wọlé kan náà ń bẹ lẹ́kọ̀ọ́ tẹ́ ń darapọ̀ mọ́ wọn ibo níbo lẹ́fẹ̀ẹ́ kí ló dé tẹ́fẹ́ pa Nàìjíríà tẹ̀ tó lọ́ọ̀rẹ́ sí àwọn kan ti wáyé tí wọn ò sí lọ bẹ́ẹ̀ náà ayé ò parẹ́ ẹ mọ̀ wá jẹ́ wọn lọ́nà wa ó wọ̀ ná ọ̀dà bó bá jẹ́ pé tiná ni ẹ sílẹ̀kùn rẹ̀ lẹ́bi kọ́kọ́rọ́ rẹ̀ bá bẹ lọ́wọ́ rẹ̀ sílẹ̀ jáde kí ló ń tọ́ bá pàdé ọlọ́dọ̀ bẹ́ẹ̀ dàn kìyàmù pàṣẹ ká kìyàmù dé ní tí máa bẹ lọ́wọ́ ẹ̀dẹ̀ afẹ́ sọ gbogbo wa jí wèrè ẹ̀dẹ̀ afẹ́ sọ gbogbo wa dasí ọkọ̀ wa balẹ̀ mọ́ December la wà ẹ̀ tẹ́ ń ju kí ní Christmas náà dísíkò bí méjì ní ẹsọ wọn mọ́tò lánàá pàápàá ẹnìkan bẹ́ẹ̀ ni mọ́tò pẹ̀lú onísàwọn arábíkọ́ mi pẹ̀lú arábíkọ́ àwọn kírísítẹ̀nì ní fi wọ́n lẹ̀ ọlọ́run ti dé wọn dé kí ló dé tó rọ bẹ́ẹ̀ ó nígbà wọlé nìkan wọ̀ lóúnjẹta òun sì gbọ́ pàápàá lẹ́nu ọmọ para ẹ̀ kí kó tó dé làwọn kan náà lè kálí. kálíbì mẹ́nu máa nà já sátì lálàkàbù bí kálíbì dìní jìlálà lálàkàbù bí kálíbì dìní jìlálà. ojú ti là gbogbo ayé ti dá yín mọ̀ mo mọ̀ pé látọ̀ la lọ tọ́pìkì àti ọgbà gómìnà lẹ́tọ̀ gbẹrù gbogbo yóò máa pariwo ni wọ́n máa lókun tẹ́lẹ̀ máa wí. Islam lẹ́ni tó bá tọwọ́ bọ̀ dọ́mọdúnrún ẹnìkan bí ó ṣe rí fún mi ẹ sì ń tọwọ́ bọ̀ dọ́mọdúnrún àwọn èèyàn fi ránwó. nǹkan méje àwa tá a jẹ́ àfa àkókò táwa kì í bá wọn ṣe kántánkátá yìí nǹkan méje ni a fi ń dìfìtì wa nǹkan méje ni a fi ń dìfìtì wa fi ká tètè ṣe correction. Number 1 unity bẹ fún wa o wọ́n unite kan wọ́n máa wá ara wọn ìrònú wọn jọra wọn àmọ́ wa are unite ní ti fa wàhálà nù láàrin wa náà ni wọ́n máa lò against wa láti dáńtà bá fẹ́ tó ó ti tó ìjọ méjì tí mo ti raise nítorí kálẹ̀ àlàáfíà lè jọba lẹ̀ Yorùbá wọ́n tọwọ́bọ̀ Ọlọ́run jẹ́ kán rí túká ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé mi ni mo wà lára ẹ̀ nítorí àlàáfíà lẹ̀ Yorùbá lẹ̀ ìtìhádù tí wọ́n tọwọ́bọ̀ débi gbé àwọn náà fira ẹ̀ hàn kó ń lòun já ìtìhádù sílẹ̀ kì í sàmù unity ó unity ó sì wà láàrin àwọn afáàtà tí wọ́n ní máa fi súnà dẹ́rù bà wá tí wọ́n ní máa fi lẹ́dẹ̀rù bà wá tí wọ́n ní máa fi ìbàlórúkọ jẹ́ dẹ́rù bà wá wọ́n wá sọ wọ́n lo kíní yẹn bí àwọn tí ń ta ọjà bá ṣe máa ń lò marketing strategy ni wípé tẹ́nìkan bá fẹ́ ṣe soft drink lẹ́nu yóò kọ́kọ́ máa sọ aburú tí ń bẹ lára kóòkì ẹ̀ má mú wọn o tòun yìí ní kẹ́ máa mú ẹlòmíì ò ní ẹni tó bá fún ọ tó àwọn dókítà tẹ́ ní kẹ́ máa ẹ̀yàn ní diabetes wọ́n ní kọ́ mẹ́jẹ ṣúgà wọ́n fẹ́ parí àwọn ìwé burú ni torí pé òun fẹ́ tètè rán ọ̀run ni òun ní kàtó òun wá ó máa jẹ ṣúgà bó ṣe wù ẹ́ ọ fẹ́ pa ọ ni nítorí wàá burú ni pé gbogbo àwọn bàbá tí ń kú tí ń ṣépè fún tẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ yìí tí a bá ti fún àwọn bàbá yìí nítorí wọ́n bá àwọn afáàgbà ìṣẹ̀lẹ̀ ìdáná ní ọ̀tọ̀ dákẹ́ ẹjẹ́ fi wọ́n lẹ̀ fọ́nà wọ́n ti gbà kan ẹjẹ́ fi wọ́n lẹ̀ fọ́nà àwọn kọ́pẹ́rẹ́tì wọ́n jọ ń dáwó jọ jagun ni ọ̀tọ̀ọ̀tọ̀ làwa lọ tí a bá ti jù sí wa láàrin pé kọ̀bẹ̀ lọ́lọ́run kọ̀tà lẹ́sùn náà yọ wọ̀nà ẹ̀yìn yọkù ẹjẹ́ ọ̀rọ̀ nígbà àdàlù wọn náà padà sí bàbá rẹ̀ lọ́dáná lẹ̀ bẹ́ẹ̀kọ́ tán ẹ bàbújá ń tàn ẹ o kéwù tí mo ké kó ní tàn mí. àní bẹ́ẹ̀kọ́ tán ẹ bàbújá ń tàn ẹ kéwù tí mo ké kó ní tàn mí. bẹ́ẹ̀kọ́ ń tàn ẹ bàbújá ń tàn ẹ o kéwù tẹ́mi ké kó ní. sọ́gbà bẹ́ẹ̀kọ́ tán ẹ bàbújá ń tàn ẹ kéwù tí mo ké kó ní tàn mí. àfi bíbélì mi nàfà. nàfà. nàfà fìtọ̀ máa. lọ àròjà. nàfà àtọ̀ ẹ̀rù wa tàfà. ìlàkàmọ́ tọ̀ọ̀rọ̀ àwàká. kí ni tí mo fẹ́ lò níbẹ̀ ni pé àwa àyètẹ́ jẹ́ àgbà fa ẹ wo mi jọ́ tí àwọn ọmọ ajá kó lọ kóòtù mébẹ̀ yẹn àgbà fa lè dá sí ìjà gbogbo yín ni wọ́n ń gbé wọ́n dé kóòtù kan ọ̀rẹ́ nìkan àwọn àtẹlẹ́dà wọn lọ́dà gbogbo ilé tẹ́mi náà fa lọ lẹ́yìn àwọn tàjọ bọ́ra wáyé tàjọ ràn wá lọ́wọ́ tí mi fẹ́ dárúkọ tàjọ ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yìn àgbààgbà níbolẹ̀ wá gbogbo lẹ́gẹ̀sì táwọn bàbá tó bí ní bíùtì náà ti fẹ́ wó tán yìí bọ́ọ̀ làwọn náà ó ṣe corporate táàrẹ́ sí ní tá a fi lè já ìjà àsìkò yìí nínú oníṣẹ́ àsìkò yìí ní íńtánẹ́ẹ̀tì wa àwọn ti perfect yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ làwa ń lọ òjijì làwa ń lọ kódà ń bẹ nínú ẹlòmíì nítorí tí ọ̀jẹ̀ tọ́lọ́kọ́bọ̀ tí ó gbà lọ́wọ́ òun náà tún máa ṣe pé yẹn tí ó protect ti fi jẹun. Number 3 ẹlẹ́ẹ̀kejì number 2 ni pé kò tí ì sọ lórí tó clear ojútùú àbá tó lọ lórí tó jẹ́ yí pé tó kúrò yí pé adáwọ̀ náà kan àfa kan tó ti dé pé yọ ọ̀jẹ̀ yí bẹ́ẹ̀ ẹ̀rànlọ́wọ́ tí o mú fóònù lágbájá bá mi rànlọ́wọ́ àfa dáadáa ni ẹ ń bẹ́ẹ̀ náà àwọn àgbà àfa tẹ̀ nínú kọ́ bọ̀ connection nílẹ̀ lò ẹ fi everybody lẹ̀ wọ́n ń jìyà nítorí yín gbogbo yóò jẹ́ dìde níjọ́ àdánwò mi bàbá dé sẹ́ni tẹ́ ẹ tọ́jú ẹ̀ ká àdánwò tí ọ̀rẹ́ ní ìrànlọ́wọ́ ni ó tó wá dìde. Number 2 tí wọ́n fi ń jẹ wá lóde nìyẹn. Number 3 ní tí wọ́n fi ń jẹ wá lóde
ó ní àyà iná mẹ́lẹ̀ nínú nínú nàìjíríà àwọn sọ fún yín bẹ́ẹ̀ yìí sọ ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn wọ́n lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí ẹ̀yìn sì tó ń kẹ́rù lọ́ọ́ bá wọn ṣé dandan ni kí mọ́ wà zankabi zin mọ́ wà zankabi bẹ́ẹ̀ yẹn bá lè ṣe mùsùlùmí sọ fún náà kọ́ kàwọ́ ni ó gẹ́gẹ́ fìlàwọ́ náà jíjìde bí wọ́n gbé sí ní ogun ọlọ́gbẹ̀kù rẹ̀ wọ́n lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí ẹ̀yin dẹ̀ pariwo ọmọ ìyá ni wá ní ìsìlámù níjọ́ wọn bá fẹ́ gbé yín mara tí wọ́n fẹ́ lò ní takora yín wọ́n sọ pé ọmọ ìyá làwọn jẹ àmọ́ níjọ́ wọn bá fẹ́ bá ti jẹ wọ́n ní gbogbo yín ẹsẹ̀ mùsùlùmí ẹlẹ́bọ ní àfọ jálàbí ní níbo ni jálàbí ti dẹ́bọ àwọn ẹbọ bẹ́ẹ̀ lẹ́ pọ́ǹtì sí pé eléyìí ọ̀dà kí ló dé nọ́mbà 4 tí wọ́n fi jẹ wá lóde ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal 'udwan nọ́mbà 4 tí wọ́n fi jẹ wá lóde àwọn tí wọ́n bẹ ní kòtò àwọn bẹ̀rù wọn torí ẹ̀ mọ̀ pé wọ́n ní nuisance fund lọ́wọ́ bẹ́ẹ̀ yàrá jẹ́ tutù ní nàìjíríà yìí ọjà ló lè sọ̀rọ̀ ní nàìjíríà tó wọ́n mọ̀ pé ní nuisance fund lọ́wọ́ tí wọ́n bá fẹ́ dìbò wọn ní sọ̀pọ̀tì kẹ́ ìdìbò orí ọ̀dà àjọ kọ́tà án pé ẹ má dìbò kò sí ní islam àmọ́ bí wọ́n bá wọlé tán àwọn ni wọ́n kọ́kọ́ jàǹfààní ẹni wọlé ìjọba wọ́n ti gbẹnu sóúnjẹ ìjọba gbogbo àwa yòókù ni wọ́n ti ṣàyẹ̀ láti rán náà wa ká má bàa sí lábẹ́ ìjọba ìṣèlú bí wọ́n bá ń pínlẹ̀ sí àwọn ni wọ́n gbé tirẹ́là rẹ̀ sí ránṣẹ́ sí níjọba ògbé ní tí ìjọba náà fi sọ̀rọ̀ gbé jà àwọn tí wọ́n bú wọn mo ti sọ níbi wá sí mo ní èèyàn mẹ́ta lólóṣèlú bẹ̀rù àkọ́kọ́ lẹni tó lè fìtínà rẹ̀ tí wọ́n sáré ẹ̀jẹ̀ rádaràdà olóṣèlú bọ́ bẹ́ẹ̀ wẹ̀ àwọn tó wá láwọn bàbá olówó tí wọ́n fowó fínánsì wọn táwa yòókù òde ní nínú àwọn ọmọ ẹ̀yìn bàbá yìí náà làwọn bàbá olówó tẹ̀ ń gbé mára táwọn ọmọ lérò pèsè àlìjẹ́ńdà làwọn ṣe tí wọ́n mọ̀ pèsè tí ó bá wọn wọ náà wàláì wọn mọ̀ pèsè tí ó bá wọn wọ náà làwọn ṣe iṣẹ́ tí ó pa tí ẹ̀ kó jọ jẹ́ látàyé ní nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n dẹ̀ máa fúnra nẹ́bí Mùsá ló bí Ọlọ́run ẹ̀mẹ́tì káyà yẹn kó má dàbí ègbè kí ni tí mo sọ débẹ̀ ọjọ́ wo la tó fẹ́ ronú àwọn afá àtàkùn àwọn ọba tẹ́lẹ̀ ẹ̀jà fún wọn ní kọ́nsẹ̀sì wọn kọ́nsẹ̀sì wọn ti bọ́ gbó àwọn afá àgbà tẹ́lẹ̀ ẹ̀jà fún àwọn pásítọ̀ àgbà àwọn wọn ti kọ́nsẹ̀sì wọn ti bọ́ gbó àwọn tá a bá gbọ́ra wáyé ẹja wà lójú kan náà wọn mọ implication tí mo sọ sometimes ago tí mo ní ẹ̀yin traditionalist ẹ̀dìdì ìrànlọ́wọ́ ẹ̀yin Christian wọn mọ implication ìnáfi sáré fẹ́ ló bàjẹ́ kódà mo rí inú oníṣẹ̀ṣẹ̀ kan tó ní àjáde tó ní ọ̀gá fọ́ọ̀mù kọ́ wájú ìwà tó bá fi ràn lọ́wọ́ à ń torí àjàjà àjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn ìlú àwọn kan náà wà bẹ́ẹ̀ ní àwọn tradition.